قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم يقول أفواههم يقولون إلا كذبا تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين النذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا وصلاة الله وسلامه ورحمته وبركاته ورضوانه على صحبة خلقه وخاتم أنبيائه ورسله سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم وآله الطيبين الطاهرين وصحابته أجمعين ورحمة الله ومغفرته للمستعجلين وتابعين بإحسان إلى يوم الدين آمين. ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa ọba ìlẹ̀kẹ̀ ọlá aládìpẹ̀lẹ̀ ẹ̀san alágbára lórí ohun gbogbo ọba àná ọba òní ọba ọlá ọba tí yí padà tí kò ní bá láéláé a máa yan Ọlọ́run ọba náà a máa gbogbo fún a máa wáyé fún bó tilẹ̀ jẹ́ pé bó tilẹ̀ wulẹ̀ bí a yan Ọlọ́run ọba tààlà fún ẹ̀yin wa ò lè ṣe jèjì orí rẹ̀ ní orí wa àmọ́ wọn bá tá a bá nínú ọpẹ́ àbọ̀kan ṣoṣo Ọlọ́run ọba náà fi bẹ́ẹ̀ Ọlọ́run mọ́sálá ìtẹ́wọ́ gbà lọ́wọ́ wa Ọlọ́run ọba tá à ń ròyìn rẹ̀ yìí òun náà lọ́ba tó sọ Al-Qur'ani kalẹ̀ sí sẹ́ńdá Muhammad sallallahu alaihi wasallam tí ọ̀wá jẹ́ kí àbùjẹ kankan kọ́ máa wà nínú Al-Qur'ani náà ó sọ kalẹ̀ kó lè bá a máa jẹ́ ìró ìdùnnú fáwa mùmìnì àwa mùmìnà àwa mùsùlùmí àwa mùsùlùmá kó lè bá a máa jẹ́ ìró ìdùnnú fún wa wípé tá a bá bá dáadáa kú tá a mọ Ọlọ́run lọ́kàn ṣoṣo ọ̀ràn àyàn ni Ọlọ́run bá ti tá àti san wá lẹ́san olóore ìṣẹ̀mí ayé wa yóò rọrùn àlèkíámà wa náà ń kọ́ yóò tún rọrùn àtìkíní àtìkejì Ọlọ́run jẹ́ rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa Ọlọ́run bá ta wá wí yìí ọwọ́ adé tí Kùránì òtún máa jẹ́ ìkìlọ̀ fáwọn tí ó gbẹrù gan rí àwọn tí wọ́n ń pọ̀ Ọlọ́run ní ntọ́lọ́run ọ̀jẹ́ àwọn tí wọ́n gbà fọ́lọ́run ọba tó bímọ ni àbí tí wọ́n gbà lẹ́nu tiwọn lọ́hùn-ún wípé Ọlọ́run a máa gbé méjì àbí a máa gbé mẹ́ta àwọn wọ̀nyí ní Al-Qur'ani yóò máa jẹ́ ìkìlọ̀ tààràtà fún pé ẹ má bà bẹ́ẹ̀ kú tẹ́ ẹ bá fi bá bẹ́ẹ̀ kú ńkọ́ ìyẹn ẹlẹ́ta eléro yóò máa bẹ fún yín lọ́jọ́ ọ̀kan yìí àdúrà wa síwájú Ọlọ́run ní pé gbogbo ẹni tó ti sáko lọ Ọlọ́run bá dá wọn padà sínú ẹ̀sìn tààrà àwa táà sáko lọ mọ́lẹ̀ àpò nínú ẹ̀sìn láéláé Ọlọ́run ọba ìlú ti Kùránì ní òpin yà láàrin òdodo àti irọ́ òpin yà láàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn òpin yà láàrin ìtọ́dà àti ìtì ọ̀dà òpin yà láàrin mímọ̀ ẹ̀kọ́ àti àìmọ̀kan Ọlọ́run bá ti Kùránì bẹ́ẹ̀ sísọ̀tọ̀ wá sọ̀kalẹ̀ ọ̀sọ̀kalẹ̀ fún ìṣẹ́ńdá Muhammad sallallahu alaihi wasallam kó lè bá a máa pé fún wa kó lè bá a máa tọ̀ fún wa kó lè bá a máa lò ó kó lè bá a jẹ́ gbogbo àwọn tí wọ́n jọ ti gbà wọ́n máa rí lò rẹ̀ lára ìṣẹ́ńdá Muhammad sallallahu alaihi wasallam àwa náà ta túndé lẹ́yìn wọn káwa náà gbọ́ ká lè bá a máa padà rí màlẹ́ ìṣẹ́ńdá Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ti wà ní àkọọ́lẹ̀ bọ́ba wa rí bẹ́ẹ̀ kí àtìgbè àtọ́lá ọlọ́gbọ́n wọn bá a tó àjẹdá Muhammad ẹni tó ti kú ní afinimọ̀nà wa ẹni tó ti pé òun ní àwòkọ́ṣe wa ìkẹ́ àtìgbè àtọ́lá ọlọ́gbọ́n wọn bá a tó àjẹdá Muhammad àti gbogbo àwọn ìyàwó ẹ̀ àti gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo mùmìnì mùmìnà mùsùlùmí mùsùlùmá yóò máa tẹ̀lé àná tó àjẹdá Muhammad sallallahu alaihi wasallam títí tí ó fi di ọjọ́ ìkànnì wàbá wàkọ́lá subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhal ladina amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ayyaman ma'dudat faman kana minkum maridan aw ala safarin فعدة من أيام أخرى
Sadaqallahu al-azim. ẹ̀yin ọmọ yá mi alákùn inú ẹ̀sìn àtìlá lọ́kùnrin àti lóbìnrin akíra wa kú ìpalẹ̀mọ́ oṣù Ramadan, oṣù àbí, oṣù àpọ́nlé, oṣù oríire, oṣù dẹ̀kùn, oṣù ìbùkún, oṣù ládá. Gbogbo tí mo fi pé oṣù yìí ìkọ̀ọ̀kan rẹ lọ́jọ́ jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa. Nígbà tá a bá fi rí bí ọ̀sẹ̀ méjì sí ìsìn bóyá bí ọjọ́ 14 àbí ọjọ́ 15 láti ẹ̀tọ́ lọ́hùn, a ti máa wà nínú oṣù Ramadan, a ti máa kíra wa, a ti máa kóṣù Ramadan tó mọ́rẹ́ àbá, ìwọ oṣù àbí, ìwọ oṣù ọ̀wọ̀. Ẹnìkọ̀ọ̀kan wa a ti máa gbìyànjú láti tún súnmọ́ ọlọ́run ọba àlejò ọlá ju tàtẹ̀yìnwá lọ. Àdúrà wa síwájú ọlọ́run ọba àlejò ọlá ni pé Ramadan tọdún yìí ti ń bọ̀ tó súnmọ́ wa tó sì jìnnà sí wa. Allahu Akbar. Ibi tọ́lọ́run ọba àlejò ọlá ní tó fi ju ẹ̀dẹ́ yẹn lọ ọ̀làpẹ́ bẹ́ẹ̀ ni ọ̀làpìjọ. Lẹ́nu bó ti kújọ́ 14 àbíjọ́ 15 yìí ọlọ́run lọ́mọ ẹni tí ó gbà á. Ọlọ́run ti gbowó wà nínú ẹni tí ó gbà á. Yá máa bẹ lókè ìpẹ́ ọlọ́run. Ibi bẹ tá a bá wá ń bẹ mẹ́jẹ̀ abẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Yá máa bẹ pẹ̀lú ìmánì tó yẹ kóró. Yá máa bẹ pẹ̀lú àlàáfíà ara. Yá máa bẹ pẹ̀lú ìbùkún rẹ. Yá máa bẹ pẹ̀lú àánú rẹ. Yá máa bẹ pẹ̀lú àsìkí rẹ. Ọlọ́àjọ kan tó wọ náà bàtà ńlá. Àwẹ̀ Ramadan yìí a máa kíra wa kú palẹ̀ mọ́. Ọmọ ìyá mi alákùnrin inú ẹ̀sìn àsìlá. Ọyẹ kátàrà wa sí kótó ìjọ náà. Ilé náà ni ó máa bẹ̀rẹ̀ láti sọ díẹ̀ nínú tọ́lọ̀ bá gbà á láàyè láti sọ níta ti mọ̀ tẹ́lẹ̀ náà ni ṣùgbọ́n àlè ìṣèká má sọ ọ́. Kọ́lọ́n kọ́sẹ́ mi wá ní ọjọ́ mẹ́jọ lọ a tún máa tẹ̀síwájú lórí títà àbábadé lónìí lórí àwẹ̀ Ramadan. Àfi tóbi ọlọ́run bàtà alá àtúntì bẹ́lẹ̀ kan sí ẹnì kọ̀ọ̀kan ọlọ́jẹ́ àgbà nínú rọ̀. Ẹ̀yọ́ màyá mi àyà tí mo gbé àyà tó gbajúmọ̀ tí gbogbo wa mà ní. Tí Ramadan bá ti ń kù bí oṣù kan àbọ̀ lẹ́ẹ̀tì máa gbọ́ lórí rédíò lórí tẹlifíṣàn lẹ́ẹ̀tì máa gbọ́ nínú mọ́sálásí làwọn yóò fi máa gbé yá ayọ́ alladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Àwa mùsùlùmí aláàbí máa yọ̀ aláàbí máa dúpẹ́ fọ́lọ́run tí bá ń sọ pé ká yọ̀ ayọ̀ nínú fọ́lọ́run ṣe wá lóore ẹ̀sìn wa ni tí mò ń sọ. Ẹsẹ̀ rántí nínú àyà ní ìlọ́hùn ọlọ́run bọba àníjọ lání kúl bi fadlillahi wa bi rahmatihi fabidhalika falyafrahu huwa khayrun mimma yajma'un. Sọ fún ẹ̀wọ̀ sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam pé nínú ògo mi nínú àánú mi ògo tí mo ṣe fún yín àánú tí mo ṣe fún yín mo fún ilé Al-Qur'an mo fún lóṣù sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam tó di ẹ̀dá mi máa fabidhalika falyafrahu eléyìí ló yẹ ká ẹ máa yọ̀ lé lórí torí pé kí ni wà khayrun mimma yajma'un ló ń lò lórí gbogbo nǹkan pátápátá lọ. Ẹ̀yin ọmọ ìyá mi aláàbí máa yọ̀ kọ́nà ọba àlejò ọlá ó fún alẹ́ sìn. Ẹ̀sìn tó wá fún wa ẹ̀sìn tó rẹ́sẹ̀ wa lẹ̀ ní ẹ̀sìn tó ní ìtọ́kasí tó ní ẹ̀rí ẹ̀sìn tó ṣe é fọ́ sọ̀yà ni ẹ̀sìn tó bá làákàyè mu. Iná lọ́nà ọba àlejò ọlá bá wa mùsùlùmí. Kò sí nǹkan tá a fẹ́ ṣe táàrin nínú Kùránì wa. Kò sí nǹkan tá a fẹ́ fi táàrin nínú súnà àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Àyà tí mo ké mo méjì ń bẹ̀ kéré Quran chapter 2 Suratul Baqarah verses 1-3 and 1-4 ni mo rà gbé. Àyà yẹn náà bọ́ ọba àlejò ọlábí pé gbogbo onígbàgbọ́ òdodo tó fi pa wá láṣẹ ààwẹ̀. Ọlọ́run bọ́ ọba àlejò ọlábí pé gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo. Èmi ọlọ́run ọba ọba àlejò ọlá mo ti ṣààwẹ̀ lọ́ranyàn lórí yín gẹ́gẹ́ mo ti ṣààwẹ̀ lọ́ranyàn lórí àwọn ẹni ìṣáájú. Àwẹ̀ tí mo ti lọ́ranyàn lórí yín kẹ́ ẹ lè bá a nípa ya ọlọ́run ọba ni kó lè bá a jẹ́ pé ẹ̀jẹ̀ tí ó jẹ́ olóríire kó lè bá a jẹ́ pé ẹ̀jẹ̀ ni tí ọkàn rẹ̀ yọ wárì wọ́n síwájú èmi ọlọ́run ọba àlejò ọlá látàrí ìpayà. Kẹ́ ẹ lè bá àjáyàn fẹ́ èmi ọlọ́run ọba kẹ́ ẹ lè bá àtúríire. Òun náà mo fi ní kẹ́ ẹ máa gba àwẹ̀ Ramadan. Ọlọ́run wa nítọ̀ àwẹ̀ tí mo ní ẹ máa gbà yìí ayé àmọ́ máa dúdà fáwọn àsìkò fáwọn ọjọ́ tó ní àdáyanrí ni. Ìdíkẹ́ mọ̀kàn ní kẹ́ ẹ máa gbà endlessly. N ò sì ní kẹ́ ẹ gbà oṣù méjì àbóṣù mẹ́ta. Èmi ọlọ́run mo pàdáyanrí sí i mo nínú oṣù méjìlá ní bẹ nínú ọdún.
oṣù kan tó tó oṣù Ramadan òun náà ní kẹ́ ẹ ti máa fi ní òun ní kẹ́ ẹ ti máa gba àwẹ̀ yìí ọlọ́run ọba ní bẹ́ẹ̀ wá ní èmi ọlọ́run ọba tó wá ní mo láàánú yín lójú ó ṣeé ṣe káwọn tó lè pétọ̀ pẹ̀lú àìlera ni wọ́n fẹ́ fi gbà á ó ṣeé ṣe kára àti ń bẹ nínú ìnira kan àbí kejì èmi ọlọ́run mo ti ṣẹlẹ̀ fún wọn àbíkáṣe ẹ̀rọ àwọn tó yẹ pé ń lọ lórí ìrìn àjò ní bí ọ̀rọ̀ rùn fún wọn èmi ọlọ́run mo ti ní kí wọ́n yá sán padà láwọn àsìkò ìgbà míì ẹnu bí tí mo ké àyà tí mo kéde náà ní ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ọmọ ìyá mi alápọ̀lẹ́ nínú ẹ̀sìn àtìlà kò sẹ́ni kankan tó lè sọ wípé déédéé báyìí ni ẹ̀san téèyàn máa síbi kéèyàn máa gbà àwẹ̀ Ramadan àdìsá ní Muhammad sallallahu alaihi wasallam ọwá lórí eléyìí bọ́lọ̀ ń bá kádàrá arábí tí tuntun mọ́rọ̀ tó ń jọ mẹ́jọ náà ni kò sẹ́ni kankan nínú àwọn àfáà ẹ̀sìn àtàà tó ti lórí òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó lè sọ pé déédéé ládàá ti ń bẹ nínú àwẹ̀ Ramadan tó náà lélẹ́yìí ládàá ẹ̀pọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ gẹ́lẹ́bẹ́ débi pé kò sẹ́ni kan tó lè quantify rẹ̀ tó lè ṣe òṣùwọ̀n déédéé oore àti ládàá ti ń bẹ nínú àwẹ̀ Ramadan nínú ẹgbà wá ọ̀rọ̀ kan ọlọ́run bá àdéjọ ọlá ní àtìyámù ní níparí àdéjì yẹn rí àwẹ̀ tẹ́ ń gbà ń tèmi ọlọ́run ní wàhálà yìí síbi yìí èmi ọlọ́run náà ní ti máa sẹ́yìn lẹ́sẹ̀ ẹ wàá béèrè pé àhà irun tá à ń fi ń kọ́ pé kì í fi tọ́lọ́ ni ẹ wàá béèrè pé sàkátà yẹn ń kọ́ pé kì í fi tọ́lọ́ ni hajj tá ń lọ pé kì í fi tọ́lọ́ ni tọ́lọ́ náà ní gbogbo ẹ̀ àmọ́ ọlọ́run specifically ó ń single out àwẹ̀ láti sọ pé àlẹ́ mi ètè mi làwẹ̀ tẹ́ tèmi gan ni ọwà special téèyàn náà bọ́ bá àlejò ọlá èmi náà ni mo lè sọ dèédé ládá sí ìfẹ́ nìkọ̀ọ̀kan yín ọlọ́run jẹ́ nìkọ̀ọ̀kan wa ká gba ẹ̀kúnrẹ́rẹ́ ládá à ń padà bọ̀ ọjọ́ mi níjọ́ mẹ́jọ láwọn ọ̀nà táwọn máa gbàgbà àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ládá yìí ẹ̀yin ọmọ ìyá mi alápẹ̀lẹ́ inú ẹ̀sìn àtìlà bọ́lọ́wọ́n bá ní ká máa gba àwẹ̀ ọlọ́wọ́n bá fi ṣe gbòòjì fún wa ní ọlọ́wọ́n bá fi ṣe ààbò lórí ẹ̀mí èmi rẹ ni àwẹ̀ ọ̀kan pàtàkì inú sẹ́kì ń ṣe lára wa òun náà ní bọ́lọ́wọ́n fi ṣààbò fún wa ní kí wá ṣààbò nìkan ọlọ́wọ́n bá àlejò ọlá fi ṣàánú lórí èmi rẹ ni kí wá sọ̀rọ̀ àánú nìkan ọlọ́wọ́n bá àlejò ọlá fi ṣe okùnfà àlàáfíà fẹ́mi àjò rẹ ni ló fi ní ká máa gbà á máa gbà àwẹ̀ yìí lọ́nà tó fẹ́ wípé tọ̀ ní gbogbo ìgbà tá a bá ti ń bẹ nínú àwẹ̀ yóò máa mú ìpayà ọlọ́run wa yóò máa bẹ̀rẹ̀ sí ní máa lékún gbogbo àwọn atẹ́ẹ̀tẹ̀ tí ń bẹ láwa àwọn ẹ̀mí tí ọ̀dà àwọn àrùkù tí ń gorí ẹ̀mí wa kọjá àwẹ̀ ó máa gbà kúrò lórí ẹ̀mí wa gbogbo àwọn ìdá tí ń bẹ nínú ìwà wa àwẹ̀ ó máa fi kíni yóò máa gbà kúrò lọ́wọ́ wa èyí ó máa yá mi alápẹ̀ nínú ẹ̀sìn àtìlà ọlọ́run ọba àlejò lábẹ́ kí ààwẹ̀ kó tún àwùjọ wá dé ní bọ́lọ́mọba bá tún gbàgbé láàyè nípa máa padà tún sọ̀rọ̀ lórí eléyìí kọ̀ọ̀kan tí mo ń sọ yìí lọ́lẹ́kùnrẹ́rẹ́ àlàyé àmọ́ ń lè fẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lónìí bóyá tó bá dìgbà mí. ṣùgbọ́n tí ń tó lọ lórí ìtàwùjọ ọmọ ẹ̀yà mi kò sẹ́ni náà kódà tó fi dórí àwọn tí ì ṣe mùsùlùmí tí ó bàbà dájú pé nínú ààwẹ̀ àwùjọ wa máa yàtọ̀ nínú ààwẹ̀ wàláì gbogbo tí jẹ́ ìwà àgbèrè ọ̀gọ̀ọ̀rọ̀ rẹ̀ ló dínkù ẹ̀rí pé wà àgbèrè ó dínkù nínú àwẹ̀ ẹ̀rí pé gbogbo àwọn tí wọ́n ń ta tẹ́tẹ́ yóò padà máa dínkù nínú àwẹ̀ ẹ̀ máa padà rí pé tọ̀ gbogbo àwọn ọ̀mùtí ilé ọtí wọn èyí sábà rọ́wọ́ mú nínú àwẹ̀ gbogbo àwọn ilé ẹ̀kọ́ yóò máa túmọ̀ sí pé àwùjọ wa máa ń fi kíni yìí máa dáa sí nínú àwẹ̀ Ramadan ẹ̀yin ọmọ ìyá mi alákùnrin nínú ẹ̀sìn àṣìlá abálájọ tọ́lọ́wọ́ bọ́ bá àlejò láti sọ pé la'allakum tattaqun àní kẹ́ ẹ lè bá àpáyé ìyẹn ọlọ́run kẹ́ ẹ lè bá àmàmí kọ́rọ̀ yín ó lè bá àjá sí rọrùn ilé mi ọlọ́run bọ́ bá àlejò ọlá ìdí mo fi ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi alákùnrin nínú ẹ̀sìn àṣìlá tábàlọ́wọ́ àwẹ̀ tá à ń gbà yìí ọlọ́run bá sọ fún wa nínú àyà tí mo ké ìwé pé tọ̀ kó lè gbọ́gẹ́ bá a ṣe lọ́rùn àyàn lórí gẹ́gẹ́ bá a ṣe lọ́rùn àyàn lórí àwọn ẹni ìṣáájú ilé tí ń ṣètọ́ka sí wípé kì í sàwa mùsùlùmí gan nìkan ńlá lè sọ pé tá a pélé àwẹ̀ àwọn àwẹ̀ tí wà síwájú kó ti sẹ́ńdá Muhammad sallallahu alaihi wasallam síwájú kó tó dé bá a máa gbogbo ẹ̀ gbogbo aláma àwẹ̀ ànábì Zakariya alayhi salatu wa salam ìgbà tí ń bẹ lọ́wọ́ ọmọ ìwọ ọlọ́run mo ti dàgbà mo ti dógbó ń ọ̀rọ̀ má bí
ọlọ́run wa ní pẹ́tọ̀ ó ní bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀ fún odidi ọjọ́ mẹ́ta ẹnu tó máa fi sọ̀rọ̀ làwọn àmì wa ààwẹ̀ kan ni gbogbo alágbọ́n pa ààwẹ̀ ànábì Dáúdù alayhi salatu wa salam sálẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó ròyìn fún wa wípé yàtọ̀ sí ààwẹ̀ Ramadan ààwẹ̀ ànábì Dáúdù alayhi salatu wa salam ló tún lóore jù bóyá ànábì Dáúdù àti máa ṣe tiẹ̀ tó bá gbá ààwẹ̀ ńjọ́ kan kò ní gbà ńjọ́ kejì yọ gbà ńjọ́ kẹta kò ní gbà ńjọ́ kẹrin yọ máa gbà ààwẹ̀ nípa pípayọ ilé ìdí túmọ̀ sí wípé ànábì Dáúdù máa ń fi odidi oṣù mẹ́fà ìlàjì ọdún iná ní máa fi ṣe kíni ìní máa fi gbá ààwẹ̀ bọ́bá rí bẹ́ẹ̀ yọ ọmọ àyà mi ọ̀rọ̀ àyàn ní lórí èmi rẹ kó jẹ́ pé tọ̀ pẹ̀lú ìdùnnú ní láti pàdé Ramadan tí ń bọ̀ kí wá tó bá fi ìdùnnú nìkan pàdé rẹ̀ èmi rẹ láti ìsìn lọ agbọ́dọ̀ máa ní lẹ́mìí kí làwọn aṣẹ́ olóore táàfin táàwẹ̀ wa tọdún yìí tí ó tún fi lóore ju tètè àti gbà látẹ̀yìn wa lọ àdúrà wa síwájú ọlọ́run ọba òun náà ní pé ẹnìkọ̀ọ̀kan wa àwẹ̀ tọdún yìí ọlọ́run dákun adùn oní ṣé níjọsìn tó tẹ́wọ́gbà ju tàtẹ̀yìn wa lọ ọlá àjọ kan oṣù wọ ọlọ́run ọba tààlà ẹnìkọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ wà á máa ní lórí ẹ̀mí kí làwọn aṣẹ́ táyàn láàyò táàwẹ̀ wa tòní yóò fi máa jẹ́ wípé tí àwẹ̀ wa tọdún ìrádà yóò fi máa jẹ́ pé yóò máa jẹ́ àtẹ́wọ́gbà níwájú ọlọ́run ọba àlejòọlá ọmọ ìyá mi àwẹ̀ Ramadan tá à ń sọ yìí ọlọ́run bá sàṣàyàn rẹ̀ láàrin ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n àti ọgbọ̀n òun náà láàfin gbà á bóun ni ìbátiri lára wa náà kọjá pọ́lọ́run ọba àlejòọlá kọ́kọ́ pé tọ̀ gbogbo iye ọdún kan ní ká máa fi gbà àwẹ̀ kí ni tèmi rẹ kí ni tá a bá ti kọ́ ajẹ́ pé tọ̀ gbogbo òru wa gbogbo ọ̀sán wa àwẹ̀ náà láàmà fi gbà síwájú ọlọ́run ọba àlejòọlá bóun ni ìbátiri lára ìmí rẹ àmọ́ ọlọ́run ọba àlejòọlá ò ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá tó ní pẹ́tọ̀ nínú oṣù méjìlá tí ń bẹ nínú ọdún ẹ máa gba àwẹ̀ Ramadan fódìdí oṣù kan péré ọlọ́run ọba ọmọ àmàdé lẹ́yìn kémi rẹ náà wá òfin réṣíò rẹ jẹ kémi rẹ bá ń sọ pẹ́tọ̀ ọlọ́run ló dá wa òun ló máa wá òun ló máa wá òun ló sì ní wá ntọ́ba sì ní a fi àwọn èèyàn ní ká máa tẹ̀ láti rẹ̀ tọ́nà ọba àlejò ọláwá mọ̀ pẹ́tọ̀ ọ̀dà náà nínú oṣù méjìlá ẹ máa mú di oṣù kẹ ẹ máa fi gba àwẹ̀ ọyẹ kọ́ àtẹ́mi rẹ pé ọlọ́run ọba yìí kọ́ ọba tí ọ̀fẹ́ ni wá lára ni ọlọ́run ọba yìí kọ́ ọba tó ṣe pé ààwẹ̀ tó fi fún wa yìí ọmọ àmà fẹ́ kó àtìfù àwọn pọ́pọ́ọ̀sì kan ọmọ àmà fẹ́ kó jẹ́ àwọn àǹfààní kan fẹ́mi rẹ ni ọmọ ìyá mi alákòó inú ẹ̀sìn àtìlẹ́ tó wá máa wùyé sí àánú ọlọ́run tó gbòòrò ó tún sàdáyanrí rẹ̀ fẹ́mi rẹ pé tọ̀ ààwẹ̀ tá à ń sọ yìí o àwọn tí ọba lè gbà á yálà nú àwọn arúgbó àbí nú àwọn aboyún àbí nínú àwọn tára wọn ò le àbí nínú àwọn pé wọ́n wà lórí ìrìn àjò àwọn ọlọ́run ti yọ̀ǹda fún yín ẹja àwẹ̀ yín ẹ má wulẹ̀ gba àwẹ̀ lẹ́yìn ìgbà Ramadan bá lọ tán ẹ tún wá gbìyànjú ẹ gbà padà àbí bẹ́ẹ̀ kọ́ tó bá yẹ pé tí ń ṣe yín àmúrí tí ń ṣe yín tí ò lè kúrò lára yín bọ̀rọ̀ ni ẹ wá wọn aláìní kẹ́ ẹ fi fún wọn ẹ̀yin ọmọ ìyá mi alákùnrin nínú ẹ̀sìn àtìlà àmàrí kọ́nà ọba àlejò ọlá ọba àánú ni abálájọ nígbà tí wọ́n parí áyá ọ̀rọ̀ àwẹ̀ ó ní ìrúdù láà bí kùmùlì yóò sọ̀rọ̀ wálá yòóyìnbó bí kùmùlì ó sọ̀rọ̀ èmi ọlọ́wọ́ ọba àlejò ọlá dáadáa ìdẹ̀kùn ni mò ń wá fún yín ìfìgbà kankan wá ìnira fún yín rárá bí ṣe wulẹ̀ kọ́ ma ẹ̀yin ọmọ ya mi. oṣù Ramadan tá a wá ń sọ yìí ọlọ́wọ́ bá dé ní oṣù tó dé pé gbogbo ń téèyàn ń pè ní iṣẹ́ ìbáadà ilé èèyàn máa pọ̀ báyìí sínú oṣù yẹn téèyàn máa ṣe láti tún ṣe àsìkò kan ní eléyìí tó ṣe pé tọ̀ àwọn alágbára gẹ́gẹ́ bí tí mo wí látẹ̀yìnwá ọgbọ́dọ̀ máa lékún lára ń tá a retí ká máa ṣe òní ká máa ṣe Kùránì lára ń tá a retí ká máa ṣe òun náà ní ká máa ṣe àkáàr ká máa ṣe àwọn àrántí tọ́lọ́pọ̀jìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam tó fi lọ́lẹ̀ gbẹ̀mí àtẹ̀yìn lára ń tá a ronú ká máa ṣe òun náà ní ká máa yan náfìlà yàtọ̀ sí ìrun ọ̀ràn àyàn tẹ́mi rẹ̀ kíkí kó tó di pé Ramadan dé àátùn wa máa gbìyànjú àjẹ́ kí náfìlà wa ń kọ́ ọkọ́ máa pọ̀ ara rẹ̀ náà ní tàràwí ìrun ásámútà ń kí a máa padà sọ̀rọ̀ lórí ilé ọlọ́nkọ́ tó wá jíjọ́ mẹ́jọ lọ ẹ̀yin ọmọ ìyá mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo mùsùlùmí káàkiri àgbáńlá ayé nínú oṣù yìí àtẹ̀ntó nílò àtẹ̀ntó ò ní lọ́wọ́ gbogbo mùsùlùmí àtẹ̀ntó dúdú ni àtẹ̀ntó funfun ni àti àtàyìnrín ni bó ṣe lè wulẹ̀ gé èèyàn orí nínú oṣù yìí ni gbogbo mùsùlùmí ó tún wá papọ̀ láti wá máa sin náà ọba wa láwàá máa di pé oṣù yìí ńkọ́ yóò máa yàtọ̀
nínú ọ̀sẹ̀ ní ayé wa àwa ní rí ìyàtọ̀ kankan bí ṣe wulẹ̀ kọ́mọ kò ní sí wàhálà kankan bí ṣe wulẹ̀ kọ́mọ láàrin wa ọlọ́ọ̀bọ ọba àlejò ọlá lọ́mọ àmọ̀ sí àṣàyàn oṣù yìí fún èmi àti ẹ̀yin kó lè bá a máa já àánú fún wa ọmọ ìyá mi alákòóyún mọ́ ẹ̀sìn àṣìlá ọ̀nà wo làá máa ń gbà gbààwẹ̀ ara ń tẹ̀lé àtẹ̀yìn tó ń kálukú wa tá a ti mà ní ṣùgbọ́n bá àní sọlá ìmọ̀ máa tún sọ ọ́ látọ̀tún sọ fúnra ara wa àníyàwó lèmi rẹ la fi ń gbààwẹ̀ náà ara nǹkan tá a gbọ́dọ̀ kọ́kọ́ pera wa láti èsì ni kí làníyàn rẹ àwẹ̀ Ramadan tó ń gbà àwẹ̀ Ramadan ò ti ń gbà ọjọ́ ti pẹ́ 30 ọdún 40 ọdún 50 ọdún ló ti ń gbà á àmọ́ kí làníyàn tó fi ń gbà á ìjáníyàn pé wọ́n ń gbààwẹ̀ kémi náà gbààwẹ̀ ló fi ń gbà bí ìjáníyàn pé bó làwọn èèyàn ó ti máa gbààwẹ̀ tẹ́lẹ̀ ọmọ àjọ̀sán ló fi ń gbà bí ìjẹ́mi rẹ̀ ìjà ọmọ rírì àmọ̀túnmọ̀ tọ́nà ọba ọba àlejò ọlá ti ń pè wá síbí ibi àníyàn ní sẹ́yìn nìkọ̀ọ̀kan wa ló ti bẹ̀rẹ̀ àníyàn tá à ń sọ ìgbésẹ̀ àníyàn pé náà wáyé tún bá àti máa wí láwùjọ òkè àmájẹ ọkàn wa láti mú wa wá tí ń ṣètọ́ka sí wípé tọ̀ ìjà nígbàgbọ́ nú Ọlọ́run àbá nígbàgbọ́ nú Ọlọ́run ká sì máa rárá wa létí Ọlọ́run ọba tààlà kò ní yé máa tẹ̀mọ́ wa létí pé gbogbo nǹkan pápá ìwú tá a bá ṣe lórí iṣẹ́ àtàníyàn lọ́nà ọba àlejò ọlá ni ó gbé ìdájọ́ lé lórí kí làníyàn tẹ́mi rẹ̀ tábí fẹ́ pilẹ̀ àwẹ̀ tọdún yìí ara tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa tá a gbọ́dọ̀ máa ronú lé lórí ni àníyàn èmi rẹ̀ a gbọ́dọ̀ pọ̀ mọ́ líláyì wọ́rọ̀ tuntun torí tọ́lọ́wọ́n ọba àlejò ọlá ilé mi rẹ̀ gbọ́dọ̀ ní lọ́kàn pé a fẹ́ gbà àwẹ̀ kì í ṣe pé bóyá torí báwọn èèyàn ń gbà àwa náà fẹ́ gbà á lórí ìwọ̀n àgbàtà ni àwọn bá ti wá dáa lórí tá a fẹ́ ṣe yìí tá a ti gbà fọ́lọ́wọ́n ọba àlejò ọlá òun náà ni yóò sanwó lẹ́gbàá iṣẹ́ tá a bá ṣe àwọn akọ àníyàn wa máa síwájú ọlọ́wọ́ bọba àlejò ọlá á ní lórí ọkàn wípé ọ̀sẹ́nì kankan tá a fẹ́ fi tá a fẹ́ ṣe sí àti ti lè máa mú àti ti sin ọmọ ẹ̀yìn àti ti olówó kankan àti ti ìyàwó wa àti ti sin ọmọ wa àti ti sin baálé wa ọlọ́wọ́ bàtà aládàá lọ́ba tá a fẹ́ fi sìn oníkálukú wọ́n wà ní láti ọkàn wípé ọlọ́wọ́ ọba yìí náà ń kọ́ òun náà ni a fẹ́ fi sìn tààràtà eléyìí náà wà á máa taari wa lọ síbi ìmáṣiṣẹ́ olóore wa pẹ̀lú ìkíláàsì pẹ̀lú sincerity ọ̀pọ̀tò kò ní jẹ́ pé gbogbo táà máa fi yòókù á máa ṣe nítorí ṣe kárí mi ẹni tó láníyàn wípé mo fẹ́ gbà wẹ́ nítorí tọ́lọ́n tó bá lọ ká sámú torí tọ́lọ́n náà ni ó wà lórí ẹ̀mí rẹ̀ kò ní jẹ́ pé torí pé lè máa mú ó béèrè pé kí ló dé tó àwa mọ́sálásí ẹni tó láníyàn gbà àwẹ̀ tí mo fẹ́ gbà torí tọ́lọ́n ni kò ní jẹ́ pé bóyá tọ̀ sí bá ń tiẹ̀ ń ṣètọrẹ àánú àwẹ̀ kò ní ṣe nítorí ṣe kárí mi yọọ máa màmàdájú pé mo ṣe nínú àwẹ̀ tí ládàá ni ó lè bá àti kíni kó lè bá àlékún kí lè bá àtúnṣe níwájú Ọlọ́run bá tààlà ni ẹni tí ń gbẹ́ ẹ̀wẹ̀ tó gbà nítorí tọ́lọ́run bọ́ bá àlejò ọlá tí bá ń sì láwọn Kùránì rẹ̀ kò ní ṣe nítorí ìtẹ̀yàn bí bá yan náfìlà kò ní ṣe nítorí ìtẹ̀yàn ara àwọn nǹkan tó yẹ kẹ́ni kọ̀ọ̀kan wa kákọ́kọ́ ní láti ọkàn ní tààràtà ẹ̀yin ọmọ ìyá mi bàbá fi wá lábẹ́rẹ́ àwẹ̀ àwọn àjẹńjẹ nídàájú kùtù àì àwọn òbí ń bẹ tọrọ ọmọ jíjẹun jẹun àwọn àgáàrú ń bẹ tó ẹgẹ mi rẹ ọlọmọ lára àwọn òbí tọrọ ọmọ ẹ̀yà mi nígbà tí òru bá ń tán lọ lọ́wọ́ ọ̀sàlẹ̀ bí ọwọ́ aago 4 ládùúgbò tí wá ń bí kámú bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ sí bí aago 4 àbọ̀ 5 bójú ọjọ́ bá ti rí láwọn àsìkò yẹn là máa jẹ sàárì kéèyàn ò jí kọ́ jẹ sàárì gan láàjà kábúlò náà lọ́tọ̀ gẹ́gẹ́ bí tó ti sẹ́ńdá Muhammad sallallahu alaihi wasallam tó fi kéèmì àtẹ̀yìn gbogbo àwọn táwọn pé tọ̀ àti jíù ní máa ń dẹmí lára tí n bá ti jẹun lálẹ́ báyìí tọ̀ tí n bá ti jẹun ọ̀pá inú yòókù tó dalẹ́ ọ̀la kò tí ì dáa tó kò tí ẹ̀ dáa rárá ni kí n wí kéèyàn ò tí dìde gan fúnra ara rẹ̀ kọ́ dáa arúmọ́jú oore kan ni dáadáa kan ni iṣẹ́ olóore níwájú Ọlọ́run bọba àlejò ọlá ara tá a gbọ́dọ̀ ní lórí ẹ̀mí ni àwa tá a gbọ́dọ̀ tírèènì ẹ̀mí wa kọ́ wà yúùsì mọ́ ni àwa jẹ́ńjẹ́ ìdájí yìí ntaafi jẹ́njẹ́ yìí náà bọ́lọ́mbà fún agbá ńlá yìí ń padà fún máa tọ́jọ́ lẹ́jọ́ náà àmọ́ kí mu lérè pé oúnjẹ tó jẹ tó fi gbàwẹ̀ tí ọjà tẹ̀wọ́ gbà wájú Ọlọ́run tí ọjà láàlì mọ̀fọ́lọ́mbẹ̀ ọ́ mọ̀fọ́wọ́ olùbárò oúnjẹ tó fi gbàwẹ̀ mọ̀fọ́lọ́mbẹ̀ ọ́ mọ̀fọ́wọ́ tí ọ̀dà mọ̀fi èrú jìbìtì mọ̀fi gbàwẹ̀ mọ̀fọ́ra tó fi gbàwẹ̀ ntọ́jà láàlì rẹ tó ti sẹ́ fún tọ́wọ́ owó tọ́tọ́ sí ọ mọ̀fọ́lọ́mbẹ̀ ọ ní kọ́ máa fi jẹ́ mọ́bì aráàmù pinlẹ̀ ẹjọ́ ọ̀fẹ́ gbígbà ládàá wájú Ọlọ́run àwa jẹ sàárì tán àwa kó níbi oúnjẹ títí àpò níbi mímu
á kó níbi ìbálòpọ̀ pẹ̀lú aya ẹni àbí pẹ̀lú ọkọ ẹni á wà aláníyàn pẹ́tọ̀ ibi tá a fi ń panú òǹgbẹ́ tá ń gbẹ àìsùnmọ́yàwó ẹni látàárọ̀ láti dáyé tó fi dìgbà tó òrùn wọ̀ yìí torí nǹkan míì kọ́ torí ọlọ́run ọba àlejò ọlá ni ẹ̀yin ọmọ ìyá mi kì í wá ṣe pé bóyá kápò ní oúnjẹ nìkan ní tá à ń pè láàwẹ̀ àwọn nǹkan kan bẹ tí máa bá àwẹ̀ jẹ́ lára àwọn tí máa bá àwẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ rẹ̀ agbọ́dọ̀ máa ní lẹ́mìí pé a gbìyànjú láti kúrò nínú ẹ̀ nínú tọdún yìí òun náà ni àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ bíi ká máa parọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ká máa wù àgàbàgebè káàkiri ká máa sọ̀rọ̀ wájú pọ̀ má ti pàkọ́ nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ kan olójútẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam wọn ló ní máa ń lam yàdá qawla zur wal amala bihi falaysa láì hájà tó ń fi an yada ta'amahu anagba Muhammad wa sharabahu anagba Muhammad sallallahu alaihi wasallam ọlẹ́ẹ̀rí kí lọ́lọ́run fẹ́ fi ṣe ẹni náà tó yẹ pé tó ọkọ̀ jẹ ẹni náà tó jẹ́ pé kò mú bákan náà ṣùgbọ́n tó fi bí òṣèjẹ bí òṣè mu irọ́ ní pa kiri ayé ìsọkúsọ ní sọ kiri ayé kí lọ́lọ́run fẹ́ fà àwọn ewu ẹni bẹ́ẹ̀ sí ọmọ ìyá mi ara tó ní lórí ẹ̀mí táàwẹ̀ rẹ tó fi jàtẹ̀wọ́ gbà tẹ́mi náà sì ní lórí ẹ̀mí táàwẹ̀ tèmi náà tó fi jàtẹ̀wọ́ gbà òun ni pẹ́tọ̀ ká kúrò níbi àwọn àsọkúsọ gẹ́gẹ́ bí tí mo wí lágbára ọlọ́run tó bá tó fi jọ́ mẹ́jọ á tó máa bí ìgbà tá à ń ṣe revision àbí tá à tó ń gbé ètò dìde á máa padà sọ fúnra wa ẹ̀yin ọmọ ìyá mi alákùnrin inú ẹ̀sìn àtìlá anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ọgbà odidi àwẹ̀ ìgbà mẹ́sàn-án síwájú kọ́nà ọba àlejò ọlá kótó di pé kíni kótó pè é sọ́dọ̀ ní gbogbo ìgbà tó fi gba àwẹ̀ yìí àwọn òfin tó dé iná láre sí kémi àtẹ̀yìn náà ká máa tẹ̀lé lọ láéláé ọlọ́jà lè máa tẹ̀lé lànà ọlọ́run lára táàbì máa ma gbàtà àwẹ̀ lára táàbì máa ma àwọn òfin òṣìṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam nínú ọ̀rọ̀ létésù tí máa sọ fún wa túmú nìrò yàtì yìí ẹ máa bẹ̀rẹ̀ àwẹ̀ gbígbà ẹ máa gbà á nígbà tẹ ẹ bá ti ṣe kíni nígbà tẹ ẹ bá ti rótù nígbà tẹ ẹ bá ti rí ìlédésù ni ṣùgbọ́n ọ̀fà yín fún màálé ṣùgbọ́n tọ́ba ẹ pẹ́tọ́ ẹ ìlédésù kúrúkúrú ò jẹ́ rí ẹ̀yà àkàṣà àbáànú ní kọ́yà gbọ́gbọ̀n eléyìí náà láti fi máa pera wa àìjókòó pẹ́tọ́ ìjọba ìlà máa wẹ̀ mùsùlùmí ànábì ìjókòó bẹ́ẹ̀ ntaaka lè sọ ní pẹ́tọ́ láàrin ìjọba ìtìjọba ì ńlọsùnmọ́ ká máa wẹ̀ bóyá láàrin 29 àbí 30 ọyẹ ká máa wẹ̀ ṣùgbọ́n pẹ́tọ̀ 29 ni ó ti sáté ọ̀sán èyí sọ bẹ́ẹ̀ torí pé wọ́n kọ́ lọ́lọ́run ẹnìkan kan wà ẹ̀sìn ìtọ́lọ́run ìlẹ́sẹ̀sùn ni mùsùlùmí Islam is the natural religion ẹ̀sìn tó ṣe wípé tọ̀ ọba àdámọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn mú ilẹ̀ Islam ọmọ ìyá mi sọ́ba ẹ̀sìn ọlọ́run ọba àlejò ọlábá abá mọ oṣù gẹ́gẹ́ báwọn àfihàn tí wọ́n ti mọ oṣù ni ọlọ́ọ̀bọ yóò put àwọn ká disadvantage while others will be at advantage. sọ́bẹ̀ ẹgbẹ́ ọlọ́ọ̀bọ ọba àlejò ọlápọ̀ máa lo natural month àdámà ayé bó tún ṣe ń lọ tó tún ń bọ̀ ká máa fi gbàwẹ̀ Ramadan ni ọmọ àyá mi ìgbà táwọn kan bá ń kíbi ọdọọdún ni wọ́n máa kíbi lérí àti wọn lọ́n pé ààwẹ̀ yìí ó le lára àwọn kóòtù máa fi ààwẹ̀ ìdẹ̀kùn ni wọ́n ṣàlàyé ní téńténé ọmọ àyá mi torí Nàìjíríà tó wà nínú òjò ọmọ yìí àwẹ̀ sàkóso abá ti bẹ̀rẹ̀ nísìnyí pátákọ́lẹ̀ ẹ̀kọ́ parí tààrí ẹ̀ 5 àti 5:30 àbá ti máa gbà lọ àbá ti máa ń gbé báyìí 6:37 pé ọyẹ ká ti lé sínú that's a period of about 12 to 14 hours let me put it that like that roughly. láwọn àgbẹ̀kan lágbàńlá ayé wọ́n ń gbà wọ 18 hours gbogbo ẹnu ti wí àsìkò tí wọ́n fi sùn péréte báyìí ni bí wọ́n gbọ́ gbogbo ẹ̀rí o ti sẹ́nu geography àwọn kan máa ní longer day shorter night àwọn kan máa ní longer night shorter day o ti gbọ́ rí àwọn kan bẹ láàrin gbogbo àgbáńlá ayé mo ti sọ lórí mímbà rí bí jimá méjì mẹ́ta sẹ́yìn tí n bá gbàgbé mo ti sọ lórí mímbà rí rí ní 2011 tí mo wà ní Paris ní France ní aago 9 alẹ́ mọ́bílì ò tí tó ní aago 9 alẹ́ mọ́bílì ò tí tó ẹ̀ka àmọ́ wọlé pẹ̀tọ̀ irú ìlú wa lè lé ìtòlí ọlọ́run wákàtí mélòó láwàá ti sùn báwọn kan ti wá lọ láyé ńlọ náà bọ́ bá àlejò ọlọ́wà ń pè ìsọ́jú ètò jẹ́ pẹ̀tọ̀ ẹ máa rí pé àwẹ̀ tiwa náà ń sún ni wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn àbùkù kan bẹ tá a máa rí pé ọ̀sán ó ṣe é ṣe kọ́ bẹ́ẹ̀ gùn jòrú lọ tọ́ba tó yá tọ́jú bá tó yípo tó tún pẹ́ díẹ̀ á tún máa rí pé àpò yóò tó ṣe kíni yóò tó dínkù ọlọ́run fi ṣe ìdẹ̀kùn ní ọmọ ìyá mi gbọ́dọ̀ ọgbọ ara àjẹkùn lọ́nà ṣe fún àwọn mùsùlùmí òun náà nìyẹn ẹ̀yin ọmọ ìyá mi alákùnrin inú ẹ̀sìn àtìlà ní gbogbo ìgbà tá a bá bẹ̀rẹ̀ àwẹ̀ á máa retí táwọn bàbá wọ́ sọ a ní láti lu sọ̀táàní kò ní lọ́gọ ẹnu
àti ní àwọn olórí ẹ̀sìn gbogbo àwọn tó ti lọ náà ní àti dáadáa ọlọ́pọ̀ sanwó lẹ́sàn dáadáa àmọ́ sultan tòní lórí ọ̀rọ̀ ààwẹ̀ gbígbà yìí wàlẹ́ ìwé mu ní ìbádẹ́gìrì tààràtà ní gbogbo mítìn àtàrà southwest àtàrà àlẹ́ haúsá everybody ẹ máa sọ́mọ̀ sí mítìn wọ́n tó wá máa ṣèwádìí káàkiri àgbáńlá ayé pẹ̀lú àwọn arin ẹgbẹ́ gidi tààràtà tó èyí tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ní kúrèdè ni pé nígbà tí wọ́n bá sọ fún wa pé wọ́n ti rí lèdésù ìgbà náà ní ká bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọn ò bá sì sọ fún ẹ mẹ́jà dúró nídùú pé sọ ìjọba ìlàwọ̀ máa wẹ̀ àyè dúró nídùú bẹ́ẹ̀ ọlọ́nkọ́sọ ní kọ̀ọ̀kan wa lẹ́sàn-án dáadáa ẹ̀yọ́ ọmọ ìyá mi alákùnrin ẹ̀sìn àtìlà bóṣù Ramadan ti ń súnmọ́ wa wẹ́rẹ́wẹ́rẹ́ yìí oníkálukú ọmọ ní lórí ẹ̀mí ká máa ní lórí ẹ̀mí wípé tọ̀ kó láti gba Ramadan yìí tí ó fi yanjú tó fi jáde ọgbà wájú Ọlọ́run kínú owó sì máa dùn ká sì máa dúpẹ́ fọ́lọ́ ọmọ ìyá mi Ramadan máa bọ̀ èèyàn máa dunnú ni ìdẹ́sẹ̀ èèyàn máa banú jẹ́lé lórí nílẹ̀ Yorùbá oríṣiríṣi ọ̀rọ̀ là máa gbọ́ ànípẹ̀tọ́ ìsọnù ọgbà àwẹ̀ bóòlù lọ́gbà àwẹ̀ tí ó jẹ́ sọnù ọ̀rọ̀ burúkú ni kì í sọ̀rọ̀ sọ ẹ̀kọ́ máa jáde lẹ́nu mùsùlùmí ọgbà àwẹ̀ ń ṣe sọnù mọ́kàdínlọ́gbà àwẹ̀ kì í ṣe sọnù ẹ̀rọ àmọ́ oríṣiríṣi ọ̀rọ̀ àgbà kọ̀mọ̀tàkọ̀tàmá oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ò wọlé nínú ẹ̀sìn ńlá máa gbọ́ mùsùlùmí máa dúró ní kóṣù Ramadan bọ̀ torí pé oṣù abiyì ni oṣù àpọ́nlé ni oṣù tá a bẹ̀rẹ̀ sí sọ Al-Kùránì kalẹ̀ ni oṣù tó ṣe wípé tọ̀ tá a bá ti gbàdúrà báyìí Ọlọ́run ṣe náà ti gbà á lọ́wọ́ wa ni oṣù kan ni eléyìí tó ṣe pé òṣìṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam ó fi fẹ́mi rẹ ní ròdùnà níbòmíì ànábì àní tó tu Ramadan bá ti dé fún ti àbọ̀ àlùjánnà wọ́n ti gbogbo ilẹ̀kùn àlùjánnà wọ́n ti dà á lẹ̀ ni bẹ́ẹ̀ sì ni àwọn ilẹ̀kùn náà wọ́n ti kí ni wàhùn kọ́tù àbúwábà náà wọ́n ti àwọn ilẹ̀kùn náà ni ọmọ ìyá mi alápọ̀nlé sótù fẹ́mi rẹ ọ̀wà ní ìdùnnúlé lórí nu bẹ́ẹ̀ náà lòdìsẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam yóò tó máa sọ fún wa wípé ẹni tó tu Ramadan bá ti dé àwọn ọmọ ogun èṣù Ọlọ́run ṣe náà ti dè wọ́n mọ́lẹ̀ inú Ọlọ́run kápá wọn ọmọ ogun èṣù náà ti ń sọ lára ẹ̀mí èmi rẹ náà ni ó rí pé ní oṣù Ramadan gbogbo ohun tí jẹ́ jàgídíjàgan lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò ṣe kí ni yóò wálẹ̀ lára wa ọmọ rí pé ní oṣù Ramadan gbogbo bá a ṣe máa lọ kiri bàǹbàǹ tá a máa ṣe tó wù wá àní lè sí mọ́ ọmọ rí pé ní oṣù Ramadan gan kódò oníṣìnà yóò rí ọkọ yíyá ṣe ṣìnà báyìí yóò tún máa gbé tọ̀ mọ́bà láwẹ̀ jẹ́ mọ́ná bí ẹnìkan olówó ni ọjà ìpín mo sọ lórí mímbàrí yìí náà rí nínú àwẹ̀ kan bí ọdún mélòó kan sẹ́yìn ẹnìkan wá pè lórí fóònù ó lè lò ní kínní oníjọ́ dalẹ́ bá dalẹ́ á máa sọ̀rọ̀ wọ́n á ní pẹ̀tọ̀ ńgbà wá fóònù tán ní kí ló dé tó bí ọjà ilé òwò tá a fẹ́ ọ ní à ọlọ́run òwò ni ó ní ìfẹ́ parọ́ nínú àwẹ̀ onítọ́ bá dalẹ́ ní ìsìn á ti àhà mo ní tọ́ ọ̀bá parọ́ nínú àwẹ̀ náà lọ́tọ́ ọ̀bá parọ́ lọ́sàn-án àwẹ̀ wọ́n wulẹ̀ parọ́ lóru àwẹ̀ náà tòótọ́ ọ̀rọ̀ ìtumọ̀ bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ni pé ẹ̀rí pé temporarily àwẹ̀ yẹn ti ṣe kí ni ó ti ka lápapọ̀ níbi pé yọ ọ̀pàrọ̀ ọmọ ìyá mi oṣù yìí ńlọ́dún mẹ́mí ẹ̀rẹ́ pẹ́kípẹ́kí yìí àdúrà wa síwájú Ọlọ́run ní kí ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run jẹ́ àgbà nínú rọrùn Ọlọ́run kó dáàbò kọjọ́ kó ṣe ní sábàbí oríire fẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣe ní okùnfà dáadáa fún oníkálukú wa Ọlọ́run kó jẹ́ ọjà tẹ̀wọ́gbà gbogbo àwọn ìgbésẹ̀ tá a máa gbé táwọn ẹ̀wọ́ fún máa já tẹ̀wọ́gbà wájú Ọlọ́run kọ́lọ́run já lè máa gbé eléyìí tá a máa gbé tí àwọn ẹ̀wọ́ fìdí ńtọ́nà wọ́n dàdùwà láyà ọlọ́mọdé á lè gbé gbogbo àwọn dáadáa nú rẹ̀ tá a máa ṣe lóríṣiríṣi ọlọ́njọ́ rọ̀ wá lọ́rùn ṣíṣe àwọn aburú tá a jìnà sí ọlọ́njọ́ rọ̀ wá lọ́rùn láti jìnà sí ọlá àbẹ́kan sọ ọlọ́run bàtà àlá Rabbana taqabbal minna innaka anta samiul alim istaghfiru rabbakum innahu kana ghafura. ìbádàlẹ̀ àwọn akáwájú lónìí gẹ́gẹ́ bá a ti máa ń sọ fúnra wa ní gbogbo ìgbà nílá yàtúndínláàdì wà lẹ́yìn ìgbàn ọlọ́run bá pàṣẹ déédéé fún wa o oṣù Ramadan ló dé yìí ẹnì kọ̀ọ̀kan wá wà sí ìrìn déédéé lóríṣiríṣi Ramadan is a very unique month kódà ẹni tó já wọn sí iná tẹ́lẹ̀ tó bá nínú oṣù Ramadan oní wa òpétọ̀ wọn ní láàdá ń bẹ ẹ bá ń rọ kàn fáwọn èèyàn tí wọ́n fi sínú mọ́sálásí ẹ bá ń ra dàbínú fáwọn èèyàn tí wọ́n fi sínú mọ́sálásí oní wa bẹ́ẹ̀ sì ní máa ṣe déédéé ó sì ní lọ́wọ́ tẹ́lẹ̀ àmọ́ kí ronú pé kó wọn ná fáwọn èèyàn ni nínú oṣù Ramadan lẹ́wàá máa rọ́pò àtayá tí wọ́n máa parí ìjà màbí ń ṣẹlẹ̀ dé sùn àmọ́ ńgbà kátà agbágbó ilé a máa ṣẹlẹ̀ ẹ a máa gbọ́ pé tọ́ ẹ sábà ń parí ìjà kọ́ wá dáná àwẹ̀ fún mi kọ́ wá dáná àwẹ̀ tọ́ bá ti dáná àwẹ̀ tán kó tó lè dàárọ̀ lẹ́yìn àwẹ̀
ẹ̀rí pé déédéé ara déédéé náà nu tó tu Ramadan tó preach fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú àwẹ̀ ẹ̀rí bàbá àtàyà àtàwọn ọmọ rẹ̀ pétọ̀ ẹ lọ gbòógì ẹ lọ dáná ẹ̀kọ́ kí láti jẹ sàárì lónìí bàbá tí ọmọ tó máa ń jẹ nígbà tí ọ̀sá àwẹ̀ nínú àwẹ̀ yọ wà á máa sọ pétọ̀ báyìí ni ẹrù ka ọ̀kàlá jẹ o ìyẹn là á fi bẹ̀rẹ̀ àwẹ̀ o ìwọ̀n kó ń kálukú ara déédéé ni ara tí Ramadan ti ń gbé ní àtẹ̀yìn ní pé dá déédéé nǹkan fẹ́ kéèyàn wà jọ ọlọ́run fẹ́ ká kọ̀ǹtínú rẹ̀ yíkún náà tá Ramadan ni ọmọ ìyá mi tó bá wo owó òṣèlú Ramadan ni tó wá wò tẹ̀lé ayé rẹ̀ dèjì ó rí kó ti depreciate gbogbo wa ní kọ̀sẹ́ntì ọ̀fẹ́ ìbáwí àní oṣù Ramadan àwọn èèyàn nígbà tí Ramadan ọba gbé mẹ́wàá ẹlòmíì ti parí Kùránì kan ẹlòmíì ti parí méjì ẹlòmíì ti parí mẹ́ta látàwé ìsìn Kùránì mélòó lókè ọmọ ìyá mi ara ń tọ́lọ́ ń sì fẹ́ fi tírèèdì mi rẹ ni nínú àwẹ̀ ìsọ̀rọ̀ pé náfìlà rẹ pọ̀ gan yàtọ̀ sí bóòkì tàràwí ọ̀sọ̀ pẹ̀tọ̀ ẹ̀jẹ̀ ń wo níbo ni a ti ń fi ìkórìdì Kùránì ké tàràwí ní olúwa yìí ọwọ́ àlọ́ àwọn tọ́jú òfà ọwọ́ àlọ́ mọ́sáàtì jẹ́ ti ń kírun ọwọ́ àmà lọ lẹ́yìn wọn kò sì lòdì tòru rẹ lọ́wọ́ tọ́ni dago mẹ́ta àbágo mẹ́ta láàmú rẹ fídíò tó ti dìde ó ti bẹ lọ́hùn láti sí ìdí ìsìn ìwọ náà lọ́wọ́ ẹ̀kọ́ ọ̀ma máa fi tààjú rẹ́jísà ìwọ wo ìgbà tó ti dí ọlọ́run ti fẹ́ fi òkè ní ọbẹ̀ fi tírénì fún wa ni harantẹ́mi rẹ táwa gbìyànjú lórí ẹ̀mí wa náà ni àmọ́ wí fúnra wa náà ni o títí tí kú èdè àmọ́ gbìyànjú láti improve náà ni títí kú òfìdé ara déédéé ni déédéé láàrin àwa àtọlọ́hún ntọ́lọ́hún fẹ́ ká ti ẹjẹ́ àgbìyànjú àti máa dé ẹ̀mẹ́jẹ̀ àtàbùsí ara wa nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ àdídì kò sí ọlọ́ni ní haramtu zulman ala nafsi fàjáàtú bainakum muharraman fala tazalamu mo ti ṣe àbòsí ṣe àìṣe déédéé mo ti lé èèwọ̀ lórí ara mi èmi ọlọ́run èmi náà wá pẹ̀yìn ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹ̀yin ẹrú sì mi yá ìbáàdí mo pè yín o mo ti ṣe lọ́rùn ayẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ṣàbòsí láàrin ara yín mélòó nù wá ní ṣàbòsí àbíkọ́lọ́ ó borí ti gbogbo wa ọkọ ṣàbòsí aya ayé ṣàbòsí ọkọ ọmọ ṣàbòsí bàbá náà ṣàbòsí ọmọ ẹ̀gbọ́n ṣàbòsí àbúrò náà ṣàbòsí ẹ̀gbọ́n oníkálukú wa bá ti gbèsè ayé tá à ń gbé nu ọlọ́ni mo fa ńlá tẹ̀ déédéé wọn ní sáà dáadáa dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa kò sẹ́ńtì ọmọ dáadáa gbogbo àwọn nǹkan wọ̀nyí èmi láti ní lórí ẹ̀ nínú Ramadan tí ń bọ̀ yìí àti tí jẹ́ déédéé àti tí jẹ́ dáadáa yìí a tún fẹ́ lékún nú ẹ̀ lóríṣiríṣi ọ̀nà dáadáa olókùn ọmọ àyà mi mọ́lò kó ń ṣe dáadáa rárá títí wulẹ̀ fọmọ kó ti wulẹ̀ kí dáadáa rẹ ọ̀pọ̀ tó mọ́kà fún kó ń ṣe dáadáa torí gbogbo dáadáa rẹ yẹn ọ̀mì tọ́lọ́ ń gbà ọ̀mì tí ọ̀gbà lọ́wọ́ rẹ torí gbogbo dáadáa rẹ yẹn kò ní òṣùwọ̀n kankan nínú oore tọ́lọ́ ọ̀bọ̀ bá àlejò ọlá tó ṣe fún ọ tó o tiẹ̀ nílò láti kà fún Kùránì a máa kìlọ̀ fẹ́mi rẹ̀ pọ̀ ń gbé kanú láti nàìjíríà lọ́nkọ́ ó ní àfàrà ìtàlẹ̀ ìtàwá ńlá wàá àtọ́ ọkọ̀ ní ńlá ń wá àkìdá àyíǹda onímọ̀lù gé fàwọ́ àyàrá tí lọ́dẹ bí táyà parí sí ọ̀rẹ́ ni náà tó múrí ni kóńbi dáadáa ìwà lẹ́fún àmà sọlá àlùwàsálà àtọ́kọ̀ ní ńlá àkìdá oore díẹ̀ ló ti lọ́ba fún lójú pé mò ń gbìyànjú mo try mo náwó bí báyìí mo ṣe bí báyìí mo ṣe bí báyìí lọ́kàn rẹ̀ bá lé pé èmi náà ń gbìyànjú àyíǹda onímọ̀lù gé fàwọ́ àyàrá ọlọ́run fi máa kọ̀kọ̀ hàn ní débi pé kílọ́mọ̀ tí wọ́n gbẹ̀yìn òun ná ẹ̀dùpọ̀ sẹ́dá tó máa ń jọ́ gbẹ̀yìn òun ń lórí òfin gbọ́dọ̀ tún èmi rẹ̀ ṣe mùsùlùmí èkúnra rẹ̀ lójú o pé mo ti try I have tried more than enough mo ti gbìyànjú tó a máa gbìyànjú náà ni a ti máa níbẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ gbà níjọsìn lọ́wọ́ wa ọlọ́run tí a lè máa gbìyànjú sójú ọ̀nà rẹ o. wàyí táyì tó lùkùrì bá ẹjẹ́ àti dáadáa pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa opportunity là àwẹ̀dé yìí o oríṣiríṣi wàhálà àti ìdààmú ní máa bẹ́nu mọ̀lẹ́bí nílẹ̀ Yorùbá kò bẹ́ẹ̀ sí mọ̀lẹ́bí ẹ bá kó mọ̀lẹ́bí mẹ́wàá jọ mẹ́sàn-án lẹ́ẹ̀dì fìdí náà ti dààmú tẹ́ ń bára wọn jà gbogbo ẹnu mo fi wí kò síbi tí ó sì sílẹ̀ Yorùbá yìí oríṣiríṣi ọ̀nà fìdí náà ti gba àwọlé kò sí abọ́lé ọ̀hún gbogbo ẹnu mo fi wí I stand to be corrected kò sí abọ́lé ọ̀hún bẹ́ẹ̀ ní orí fìdí náà kan àbí kejì ẹ wà láyé dáa pété lámàyín á sọ̀tà fún ni bẹ́ẹ̀ èèyàn dé sọ̀tà fún torí Ọlọ́run láyé pé lámàyín kódà bí wọ́n bá gbé òkú mi lẹ̀ báyìí tó bá wá bẹ́ẹ̀ òkú mi ò ní ṣe yọ bàtà èyí ti jẹ́ lórí kí anitáyé yìí náà gbogbo owó kù ń bẹ́ẹ̀ opportunity ni Ramadan jẹ́ kí Ramadan ọjọ́ kan ẹni tó ní gbọ́ngbọ́n ògùn pẹ̀lú tí Ramadan bá dé lọ bá a gbé fóònù lára ẹ̀ in the spirit of Ramadan jẹ́ àgbàgbé ọ̀rọ̀ ó ti parí fi ọ̀sán Ọlọ́run fi kún ládàrí ó fi pọ̀ wájú Ọlọ́run ni ibùn kọjá kọ́yìn ọjẹ́ ni Ọlọ́run bí ó ṣe compensate ẹ má dọ̀rẹ̀ lójú má dòńdò pé sọ àátátá ni tí ọba bàjẹ́ kọ́ bàjẹ́ mùsùlùmí èdòńdò bẹ́ẹ̀
yẹ́nì àti ìfàṣẹ wal-munkar wal-baghi àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tá a máa sọ àwọn olórin kórin tá a máa gbórin kórin Ramadan lọ fẹ́ dé yìí o ara àpinnu ẹ̀mí tó ṣe ni pé tọ́ ò ní gbọ́gbọ̀ púpọ̀ má ò ní gbórin kórin má inú àwẹ̀ làwà àwẹ̀ fẹ́ máa gùn yẹn bá ń gbórin sí èyí náà mo rí tẹ́ ẹ̀ máa gbọ́ ẹ̀sìn pọ̀ àwọn tí ń kọrin kọrin jù lónìí mùsùlùmí pọ̀ nù wọn tí ì ṣe díẹ̀ bẹ́ẹ̀ bá ti ń rí aláàjì kìnìkan àní kìnìkan bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa rí aláàjì lágbájá kìnìkan kátàkátà dènà tí gbogbo ohun tí ń jórin kórìn ìgbọ́kúgbọ́ nínú àwẹ̀ Ramadan àti tí Ramadan náà bá tún lọ tán. àwọn àwa kéésà tẹ̀m̀bẹ̀lẹ̀ fún ọ̀tẹ̀ tí ń bẹ lára wa ńlẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹja jìnà sí nínú àwẹ̀ Ramadan mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà Yorùbá Ọlọ́run ti nǹkan míì tá a pè ní diplomacy àbùsí ni kò ló kọ méjì ibi tí Yorùbá ń lọ ní Yorùbá ọkọ̀ tó báyìí kéde bá àkókò lè dé láíláí ọwọ́ àdúrà gbàgbé báyìí lọ́wọ́ àdúgbò báyìí jẹ́wọ́ ẹ̀ẹ́kàrí ń bẹ̀ náà ni ìwà wánu kò sínú ìwà ẹ̀sìn ọmọ ìyá mi ara ń tọ́ ẹgbẹ́ mi rẹ kó jìnnà sí ni kìí ta tẹ̀m̀bẹ̀lẹ̀ fún ọ̀tẹ̀ kásẹ̀nì ní ara ẹni tó kù díẹ̀ káàtó fún káwò níwò pétọ̀ ọ̀kọ̀gbọ́n ẹni tó ti da fún káwò ń wo pétọ̀ ọlọ́mọgbọ́n ti ń dá sí ní máa bẹ nínú ìwà wa ni ọmọ ìyá mi gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú Ramadan gbọ́dọ̀ gbà lọ́wọ́ èmi rẹ àdúrà wa síwájú Ọlọ́run ni pé àní gbààwẹ̀ àgbàsògbó lágbára Ọlọ́run gbogbo tẹ́tà àti tábìlì ládàá àwẹ̀ tí ń bọ̀ ìlẹ́kùn Ọlọ́run ó fẹ́ nìkọ̀ọ̀kan wá sí. yánni àní fàṣẹ al-munkar wal-baghi yẹ́n ti kún ní aláàfin tazakkarun àní kúyè máa tẹ́lẹ̀ ìfúnra wa o àtẹnití àtàwọn táǹgọ̀ Ọlọ́run tí ó wúlò fún wa Ọlọ́run tó lókun fún orí orí fún wa Ọlọ́run àti kùn sí Ọlọ́run ọ̀bà tààlà ìyẹn ọmọ ìyá mi alápẹ̀ inú ẹ̀sìn àtàlàdúwájú ká tó gbérun dúró bọ́ọ̀bá máa rántí dákun máa fi sínú àdúrà rẹ̀ àwọn ọmọ tí wọ́n kó lọ láti bí more than 50 days ago tí wọn ò táwọn òbí wọn ò rí wọn àmọ́ kúrò wọn náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló tún ti yíwọ́ ìwọ náà sáfi inú àdúrà àkọ́kọ́ lọ́nkọ́ dákun kọjọ kọ́ ṣàánú àwọn ọmọ ọ̀hún ọmọ ìyá mi kì í sọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí bá ń sọ bọ́rọ̀ ẹ̀sìn ni kò máa ti ń sọ bọ́ọ̀ bá ẹni jọ́rọ̀ ẹ̀sìn ni wọ́n á máa pa mùsùlùmí náà àwọn ogun ní ń kú jù nínú gbogbo wàhálà títí náà yìí tí mùsùlùmí ní ń kú jù kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ òṣèlú gbogbo ẹ̀ ló ti yí wọra wọn ìròyìn tí wọ́n máa ń fún wa mo ti sọ lórí nígbà tí ṣùgbọ́n kí n tún sọ ní ìsìn gbogbo òròyìn tó ń gbọ́ kódodo gbogbo òròyìn tó ń gbọ́ pátápátá ń kódodo ọmọ ìyá mi lẹ́yìn ká bá wọn pé tó àti mọ ibi tí wọ́n wà ìtumọ̀ àbẹ̀ bá wọn jà ní tipa tó kúkú tí wọ́n má bàa àbíkí ní wọ́n ń parọ́ fún wa ní ọmọ ìyá mi bẹ́ẹ̀ bá ẹwọ́ náà tẹ́ fi débẹ̀ lọ fún wa àbí bẹ́ẹ̀ kọ́ lóríṣiríṣi àwọn àròyìn tẹ́ máa gbọ́ yára díà èmi kì í ṣe gbogbo ẹ̀ lódodo mùsùlùmí ó farabalẹ̀ mùsùlùmí ó lè rí in between the lines àdúrà wa síwájú Ọlọ́run ni pé Ọlọ́run gbé mùsùlùmí Ọlọ́run gbé aborí ìṣòro wa o Ọlọ́run gbé alékè àwọn àmànàfìfì Ọlọ́run gbé alékè àwọn tí wọ́n jẹ tàkúté lẹ̀ fún wa ọlá àjọ kan tuntun Ọlọ́run bàtà àlá ọmọ ìyá mi máa rántí wọn ìmájì máa wò pé kọ̀ọ̀kan ọkàn o gbogbo ọmọ ẹnì kọ̀ọ̀kan Ọlọ́run ti wọ́n sọnù Ọlọ́run jẹ́ kí gbogbo wọn ó soríire ìmájì kéèyàn máa wọ́ máa rẹ̀ kọ́ máa rí you can imagine the psychological torture tí ó ti ẹwò bẹ́ẹ̀mì rẹ̀ ó ti rí ẹwò dààmú ọkàn tí ó bá so àwọn kan tí àwọn òsì rọmọ wọn náà for more than 50 days fún òsùnmọ́ bí wọ́n wà wọ́n padà wáyé láàyè ni wọ́n padà wálé láìjá àyè ni kò fẹ́ tọ́ wá mọ̀ Ọlọ́run àdúrà wa síwájú ẹni tí Ọlọ́run wọ́n padà wálé láàyè ọlá àjọ kan tuntun wọ náà bàtà á lá ká máa rántí wọn nú àdúrà láti máa rántí àwọn mùsùlùmí ayé lápapọ̀ ọmọ ìyá mi mùsùlùmí is a contemporary force to be reckoned with Islam rather àwọn ká wá rí pé Islam yìí táwọn ọba checkmate ẹ yóò padà borí gbogbo ayé wàlẹ́ àwọn wá checkmate wọn checkmate àti Ọlọ́run ni ọlọ́ba yuridu láàbí ọlọ́ba ní yuridu náà yusuf nora láì bí àkùwá yìí wàlá mùsùlùmù nórì yìí wọlé kárí àlùmọ̀ṣẹ̀kù àwọn ọbẹ̀ ẹfẹnu wọn fẹ́ paná Islam ni àmọ́ wọ́n fẹ́ ni wọ́n kọ́ ní Islam wọ́n padà borí. ọmọ yàrá mi look at what is going on in the world today the more Islam is being opposed the more people are accepting Islam the more people are seeing the light of Islam bó ti wà káàkiri ayé lónìí náà ibùn níbi tẹ́ ẹ̀ di ẹ̀rọ nù yàrá bí ṣé wulẹ̀ ọmọ ìmọ̀ ìjọba ti ń gbógun tẹ̀sí Islam rẹ̀ tẹ̀sí òní tàbí tó náà gbogbo oríṣiríṣi ọ̀nà àlùmọ̀ǹkọ́rẹ́ làwọn èèyàn wá ń gbà wọlé tí gbogbo ọ̀gá yí ọ̀gá gbé ìtọ́sẹ̀lẹ̀ nípò nífin níbi ọ̀sẹ̀ bíi mẹ́rin àti mélòó kan sẹ́yìn tẹ́ ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́ odidi Baptist church pastor ńlọ́lọ́ organize àwọn èèyàn pé kí wọ́n wá yin báńgà nù church wọ́n sì múra mùsùlùmí wọ́n gbé láwàní
ntọ́sẹ̀lẹ̀ ní kò ní ń bẹ lọ́wọ́ yẹn ti lọ lọ́wọ́ lọ́sùn nípínlẹ̀ Ọ̀ṣun ni ìkóni bíi ìsìnlọ́láwọ́ local government nítòsí wa lẹ́gbẹ̀ẹ́ ìwò bí ni wọ́n sì wá wájú Sunday ọ̀hún wọ́n bá yin báńgà làwọn yẹn bá bẹ̀rẹ̀ sí ní sánú chọ́ọ̀chì ẹni tí ó farapa ẹni tí ó tètè làwọn yẹn bá bẹ́ sórí ọ̀kadà yẹn bá sá lọ làwọn aráàlú bá gẹ́tò lò ẹ bá gbáyà wọn lọ́ọ̀kì sáárà house of them wọ́n sáré wọn mú wọ́n bá bẹ̀ lù wọ́n bá ẹsẹ̀ ẹjẹ́jẹ́ ilé àwa nìkan kọ́ pásọ̀ gan lọ́ra wọ́n wá pé wọ́n á kú sí pásọ̀ wá ní dírámà làwọn ń ṣe ọmọ ìyá àgbà yìí pé wọ́n lọ bẹ́ẹ̀ tí wọ́n sọ nípa mùsùlùmí Boko Haram wọ́n ti dé kíni wọ́n ti dọ́sùn ara plọ̀tì ni ọmọ ìyá mi kìí ṣe pé mo fi ń ṣàtakọ̀ ẹ̀sìn òfin pé bóyá kẹ́ ẹ lọ máa báwọn èèyàn à ń kìrìsìtẹ́nì jà òun ìsọ bẹ́ẹ̀ o àmọ́ ń tọ́sẹ̀lẹ̀ tó jẹ́ reality ni tí mo ń sọ yìí kéèsì yẹn ti wà lọ́wọ́ on the 17th of June 17th of this month wọ́n ó sì meet the Muslim community àti CAN pẹ̀lú commissioner of police ọ̀rọ̀ sì ń lọ lọ́wọ́ lórí ẹ̀ gan àwọn èlò ìfẹ́ tèkẹ̀ láìpẹ́ àwájá ẹ̀sìn o ọmọ ìyá mi bẹ̀ tí wọ́n sọ fún ọ ní tí àwọn kan fẹ́ràn ẹ sékìtọ̀ níbi òdodo ọ̀rọ̀ ní jámọ́sán ìwọ kí wọn ò sì fẹ́ràn ẹ̀sìn rẹ gan wọn gbá tiẹ̀ Ọlọ́run ló sì lẹ̀sìn rẹ̀ bí ṣe wá ń ṣẹlẹ̀ lókàlì ní ń ṣẹlẹ̀ globally if you don't know bí ṣe ń ṣẹlẹ̀ lókàlì ní ń ṣẹlẹ̀ national ní ń ṣẹlẹ̀ globally ní tí mo ń ṣẹlẹ̀ láti sọnù tọ́ba ẹgbẹ́ ń lọ wọn ọ̀lọ́ ráwọn èèyàn yẹn mú ntọ́jà lóbi ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní ọ̀rùngbọ̀n tí ọ̀rùngbọ̀n rẹ̀ pọ̀ dáadáa ni wọ́n ti sàfihàn ṣubú wọ́n kàn ní àlọ́ da chọ́ọ̀chì òru ìdí wọ́n sọnù kí la bá débẹ̀ tí ìbá ṣe àìlẹ́kọ̀ọ́ àìgbọ́n ṣé ń tí Jesus Christ kọ́ pásítọ̀ ní pásítọ̀ ṣeun àìlẹ́kọ̀ọ́ àìníláàkáyè àìgbọ́n ni the same pastor lọ́wọ́ lọ bọ́ba àlú yẹn before then ó ló ń lálàá fáwọn Boko Haram wọnú òlu ó tún sọ bọ́ba àlú bẹ́ẹ̀ àtọ́hùn gan ní ọjọ́ fèsì plan yẹn the same pastor ilé ìdìbò lọ ọwọ́ àná pépà àti wọ́n ti tọ́ lórí rédíò gbogbo aládùúgbò bó tẹ̀sẹ̀ rí nìyẹn gẹ́lẹ́ tó ọmọ ìyá mi la fi sọ wípé mùsùlùmí ẹ máa ń tẹ̀ ń ṣe kó ń kálukú ó dúró déédéé káwá gbọ́ mi lágbọ́ yìí o ìgbéga ẹgbọ́n yòókè lọ bá kìrìsìtẹ́nì jà o ẹ máa pa ti wọnú ara wa wẹ́dàwí lákìtọ̀ náà nínú mọ̀lẹ́bí wa ń kálukú wa kọ̀sẹ́ńtì òní mùsùlùmí kìrìsìtẹ́nì mùsùlùmí gbogbo owó ìjọba yé ni àmọ́ kìrìsìtẹ́nì tó bá ti ń tí ọ̀dà kálọ́ fún pé tó ṣe yí ọ̀dà mùsùlùmí náà tó bá ti ń tí ọ̀dà kálọ́ fún pé tó ṣe yí ọ̀dà Boko Haram ní ṣe Islam they are not representing Islam Islam ọ̀kọ́ ọ̀yàn kéèyàn kan máa pa àyàn anyhow how can you go to a place and just bomb the place regardless of àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀mà mùsùlùmí ní àwọn èèyàn ọ̀kà bọ́ǹbù ẹ̀ náà pé kó ń kálukú máa lọ Islam ọ̀sọ́ pé tí mùsùlùmí owó òṣùṣù kó sì máa pẹ́ tí ì ṣe mùsùlùmí wàlá Islam ọ̀kọ́ abẹ́ àdébù Muhammad sallallahu alaihi wasallam kò fi kọ́ abẹ́ tó táwọn èèyàn bá wá ń lo ẹ̀sìn tàbí nǹkan tí wọ́n fi ń bojú èmi rẹ ló ń kálukú wa la gbọ́dọ̀ yájú wa dáadáa tá a gbọ́dọ̀ ronú wa dáadáa Ọlọ́run kó dún sẹ́ni kọ̀ọ̀kan wa Rabbana taqabbal minna innaka anta samiul alim Rabbana taqabbal minna innaka anta samiud du'a wa tub alaina ya maulana innaka anta tawwabur rahim Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lil ladzina amanu ربنا إنك رؤوف رحيم اللهم صل على محمد وسلم ولا حول ولا قوة إلا بالله يرحمكم الله أكبر